kò sóògùn mọ́ ebi ilé ayé lẹ́wà ńgbà tí lọ́ọ̀yà tó dé kóòtù ti ń sùn nígbà táwọn kan gbé mi lọ́kàn lọ kóòtù àwọn lọ́ọ̀yà wọn bá bẹ̀ sí sùn ẹ ríro ni wọ́n sùn lọ. wọ́n ní wọ́n máa sùn ni àwọn ọmọ olódòdó wọ́n ní ẹ máa sùn. Yorùbá ló kàn. tá a bá dẹ̀ sa Yorùbá náà èmi ló kàn. ohun ẹnu Yorùbá ìpèdè ẹnu Yorùbá nígbà tí gbogbo ẹ̀ ń gbóná janjan tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn ibà mímọ́ ọmọ olódòdó lọ́wọ́ tí wọ́n sọ pé okùnbi tó máa gbà tó náà yóò fi nílẹ̀ lérí nípò àti láì tó ti wá láti ọjọ́ tó ti pẹ́ gan níbì kan láàyè kan nílùú kan ní Bọ́lá Tinubu lọ àkànbí ọkọ̀ Olúrẹ̀mí ọmọ olódòdó ọ̀rọ̀ kan náà ló wí ohun ẹnu Yorùbá kan náà ló pè ní gbogbo ayé bá gbà á wọ́n sọ ọ́ dorin wọ́n sọ ọ́ dọ̀rọ̀ ló bá di ohun ìwé ayé bá wí ṣóò ní ẹgbà ọ̀run yóò gbà ṣá o Ṣẹ̀san Adéwùsì bàbá Oloyin original ti bóde o ta ń tọ́lọ́run tó ti gbìyànjú dáadáa nínú agbára Yorùbá ọkùnrin ti sọ pé o kẹ́nikẹ́ni ó má ṣe fojú àná Bọ́lá Tinubu ọmọ olódòdó nítorí pé àkànbí bàbá Fọláṣadé ti gbìyànjú púpọ̀ o lọ́jọ́ tí wọ́n fẹ́ yàn jẹ nínú ìrìnàjò òun náà ló sì ti bá wọn fi odó ìbúlẹ̀ jẹun dáadáa ó ní ọmọ Àbíbátù Mọ́gàjí ọkọ̀ Olúrẹ̀mí ọmọ olódòdó bá sọ pé èmi ló kàn àṣírí ògùn ló wà nínú ìpèdè yìí èmi ló kàn ọ̀rọ̀ Yorùbá ohun ẹnu Yorùbá. kò sóògùn mọ́ ebi ilé ayé lẹ́wà ńgbà tí lọ́ọ̀yà tó dé kóòtù ti ń sùn nígbà táwọn kan gbé mi lọ́kàn lọ kóòtù àwọn lọ́ọ̀yà wọn bá bẹ̀ sí sùn ẹ ríro ni wọ́n sùn lọ. wọ́n ní wọ́n máa sùn ni àwọn ọmọ olódòdó wọ́n ní ẹ máa sùn wọ́n ẹsẹ̀ ń jí wọ́n gbà ń dájọ́ tán ẹsẹ̀ ní òṣòògùn kò sóògùn àmọ́ àwọn tí lọ́ọ̀yà tó yẹ kó rojọ́ kóòtù nígbà dé kóòtù àti lọ́ọ̀yà ọ̀tún àti lọ́ọ̀yà òsì wọ́n mú oorun fún ebe ẹ rí wọn kò ó ṣe á lé mi lọ́kàn wọ́n gbẹ̀bọ wọ́n ṣètùtù èmi ló kàn. ó lé mi lọ́kàn ó sì kàn. àbótiẹ̀ ní ẹsẹ̀ fà kan tàbí nǹkan kan tó rọ̀ mọ́ àbí. bọ́lọ̀ tí wọ́n fún ká máa sọ nìyẹn ni èmi lọ́kàn ó ń sòun lásán kìí sòun lásán èmi lọ́kàn. ilẹ̀ Yorùbá ibi tó ó ní èmi lọ́kàn ó dé ẹ̀kan ó mi fi sọ pé ìwọ sàmọ̀rùn pa kiri àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe àjò ìwọ sàmọ̀rùn pa kiri. bàbá ẹlóògùn wà bọ́tà wọn bá wa tí wọ́n ń jí gbé láàfin ẹ ṣe wọ́n mọ̀ jí ọba gbé ń bọ̀ ọba ẹ wo olú ìtí a sọ pé ẹ dìde ẹ jókòó nígbà sọ bẹ́ẹ̀ ẹnìkan sọ wípé ẹ̀yin ọba ó ní ẹ̀pọ́n lé o ó ní ẹ gbogbo yín ẹ ṣe wá jókòó báyìí wọ́n ní lọ́ba kan lọ́ba sọ pé ìwọ ṣe ń bó mọ́ mi bí ajá báyìí jọ́kejì ní lẹ́sẹ̀kẹsẹ̀ olóṣèlú yẹn ń gbó ni ó gbókú ni dáadáa wọ́n ní ọ sọ pé ẹ lè dìde fún mi ní èmi mo dé tẹ̀ kí mi lọ́wọ́ ó sì ń gbó mọ́ wa bí ajá ó kì í máa gbó lọ ó sì gbókú ó sì gbókú nílẹ̀ Yorùbá yìí náà nílẹ̀ Yorùbá ohun tí a pè láṣẹ ẹnu tó wà lẹ́nu ọba ṣùgbọ́n ọba tó bá ti jẹ́ kó máa jẹ ẹyin mídìmídì ṣàmà tí ọmọ pẹ́ yẹ kéèyàn tọ́jú ara ẹ̀ wọn ó jí gbé ẹ tó ní ẹ dìde ẹ jókòó ó gbé wọn yẹ̀ wò ni pèsè ẹkú bíi kan torí àdúgbò ìmọ̀gọ́fẹ́ ń jí yín gbé ó wàá lò wò ó tẹ̀sí wọn wò ó wò pé sẹ́ẹ̀sì kú bì kan èyí tí wọ́n ń jí gbé yìí wọ́n ń jí yín gbé ẹ tí gẹ̀ẹ́tì mi pé èyí tí wọ́n ń jí gbé yìí ẹ jẹ́ ń tẹ̀sí yín wò bóyá ẹ̀sùn kú bì kan. lókè Ògùn lọ́hùn. ọmọ òkè Ògùn tí ò bá lóògùn nàṣọ ẹgbẹ́ lọ́jẹ́ ọmọ òkè Ògùn tí ò bá ní òògùn nàṣọ ẹgbẹ́ ló jẹ́ ẹ wo títí ìgbà mi tẹ́tù máa bá pàdé orúkọ yín Ṣẹ̀san Adéwùsì tá ń tọ́lọ̀ nọ́mbà táwọn ìbàjẹ́ fẹ́ kùn sí nọ́mbà ẹ ṣe o tẹlifóònù nọ́mbà mi 08054749455. ẹ ṣeun bàbá ṣe àbọ̀ Olóyin náà. Yorùbá we know the meaning èmi ló kàn it's my turn. And in some churches today, it has become a prayer. Èmi ló kàn Elédùmarè.